بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Òkí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti tálẹ́ òní Fiqhul Mu'amalat al-Maliyya. Kí Ọlọ́run bá kí ó ṣe àlékún àgbọ́yé wa. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, oníbéèrè kan béèrè wípé tí ẹnìkan bá kó owó fún ẹnìkan tí ó ń ta ọjà tí ó sì lẹ́mìí àbí ẹni jọ báyẹn tí ó ń ta ọjà ní ìfẹnukò wípé kí ó gba owó yìí láti máa fi ṣe èyí tó bá rọrùn nínú iṣẹ́ tí àwọn ọjọ́ máa pín èrè rẹ̀. Eléyìí ni ìbéèrè tí ọmọ ya béèrè, ṣùgbọ́n ìtẹ́jọ ní ìfẹnukò sí ibi tó jẹ mọ́ ọ̀rọ̀ èrè òun náà ni wípé ẹni yìí ẹni tí ó ń fi owó ṣiṣẹ́ yóò mọ̀ fún ẹni tó ní owó tí fi ń ṣiṣẹ́ ní 10,000 ní oṣooṣù. Wọ́n á ní wípé ṣé irú eléyìí dáa bí? Èyí tí ẹni dé ọ̀rọ̀ yìí mọ́ gan ni wípé ẹnìkan tí Ọlọ́run ní ọmọ ìyá kan tí ó ń ṣe POS, òun á fún lówó pé kí wọ́n fi ṣe òwò tó bá ti di pé tó ti di oṣooṣù kí wọ́n fún òun ní 10,000 ní orí gẹ́gẹ́ bí èrè tí yóò jẹ́ pàwọn jọ máa pín owó èrè. Ẹgbẹ́ mi alápọ̀nlé, ṣé ẹ rí irú ọ̀rọ̀ báyìí àti mẹ́nubà tó pọ̀ níbi ọ̀rọ̀ tá à ń sọ mi tó jẹ mọ́rọ̀ al-mudaraba. Al-mudaraba òun náà ni kí èèyàn ní owó kó wá kó fẹ́nìkan tí ó máa fi ṣe iṣẹ́. Ẹni tó lówó kò láǹfààní àti lo owó yìí fún iṣẹ́, ó wá kó fún ẹnìkan tí ń ṣe iṣẹ́ láti máa lo owó yìí fún iṣẹ́. Bóyá ẹni yìí ń ta ọjà ní o, bóyá ó ń ṣe àwọn nǹkan kan ní o tí ó jẹ́ pé yóò sá máa rí owó ń bẹ̀. Tá a bá ti kó owó fẹ́nìkan tá a jọ ní ìfẹnukò wípé kó máa fi owó yìí ṣe iṣẹ́ kájọ máa pín èrè rẹ̀. Eléyìí ni ń pè ní al-mudaraba. Àmọ́ mudaraba yìí ọmọ ìyá mi kìí ṣe irú èyí tí ẹni yìí sọ yìí, kìí ṣe irú ẹ̀ ní ọ̀jẹ̀. Kò sí wàhálà ń bẹ̀ kí o kó fún yàn pé kó máa fi ṣiṣẹ́, ṣùgbọ́n bí wàhálà wà ó ní bí bẹ́ẹ̀ ti jọ pín èrè wípé kó máa fún òun ní 10,000 ní oṣooṣù ń lọ ba nǹkan ìjẹ́. Báwo ló ti bàjẹ́ ni wípé níbi mudaraba wọ́n jọ nífẹnukò sí èrè wípé ìpín mẹ́ta la máa pín èrè sí o tá a bá jèrè. Ẹyọ kan níbẹ̀ èmi tí mo ní owó máa mú, ìwọ tó jẹ́ ẹni tí ó ń fowó ṣiṣẹ́ ó máa mú méjì, tàbí wọ́n kọ́ yàtọ̀ sí tá a sọ yìí, ṣùgbọ́n ọ̀nà báyìí wọ́n sá lò pé percentage báyìí ni wọ́n máa mú ibi èrè tí wọ́n ó sì máa mú ìbí náà máa mú iye báyìí. Ẹni tí wọ́n jọ nífẹ̀ẹ́ kò sínú wọn ò ní sọyé kan ní àwọn ọjọ́ máa pín. Wọ́n kàn sọ iye ìdá tí wọ́n máa dá sí lásán ni. Ẹnìkan lè mú jura wọn lọ, ilé òsì tó burú ń bẹ̀. Àmọ́ láti á sọ wípé lóṣooṣù wọ́n máa fún mi iye báyìí, ilé ẹ̀mọ̀ ìyá mi ó lòdì sí ìlànà Islam. Báwo ló ti lòdì sí ìlànà Islam ni pé ẹni tó jẹ mẹ́rè níbi mudaraba wọ́n yẹ gbé èrè prọ́fìtì wà lórí, wọ́n yẹ gbé prọ́fìtì lérí kápítà, wọ́n ó gbé lérí èrè tí a bá jẹ ni. Tí a bá ṣe iṣẹ́ kan ní ìṣẹ́ báyìí tí ẹni gba owó ó lọ fi ṣe iṣẹ́, ó wá rí èrè tó rí ni wọ́n pín, kìí ṣe owó. Nígbà tí wá fi 10,000 dání ìsìn lápèjúwe, ẹni wá lọ ṣe iṣẹ́, àmọ́ tó ṣe iṣẹ́ wọn ò rí èrè ń bẹ̀, kò yọ èrè lẹ̀. Nígbà tí a ní ìfẹnukò pé 10,000 ní àmọ́ fún ọ, olówà lọ mú 10,000 yóò wà fún
ẹ̀wọ̀n ìyá mi ló eléyìí ó ń fún lówó lórí owó, ó ń fún ní èrè nínú owó tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà. Ìtẹ́ ń pẹ̀lú ilé náà ni bí ìgbà tí ìyá yẹn lówó tí wọ́n ń gba interest lórí ẹ̀. Sọ ti yé ẹnìkan yóò ti rí pé ó ti di rìbá bá ní ìsìn báyìí wípé ó fún ọ lówó pé fi ṣiṣẹ́, iṣẹ́ tó bá ṣe èrè rẹ̀ àjọ máa pín, ó wá di pé iye báyìí ló mọ̀ mọ́ wá fún mi. Tó bá rí tí ó bá rí èrè jẹ, tí wọ́n bá ṣiṣẹ́ tí ò sèrè ń bẹ̀, ó jẹ́ ẹnìkan lọ wá owó ìwáfẹ́ nìyí. Tó bá ṣiṣẹ́ tó pé mashallah èrè tí wọ́n rí ń bẹ̀ pọ̀ ọ̀pọ̀ yà fún 10,000 lásán, ẹ̀rí pé ìrẹ́jẹ ń bẹ ń bẹ níbi ìkíní kejì, ìrẹ́jẹ ń bẹ ń bẹ. Ó fi jẹ́ pé ọmọ ìyá mi níbi mudaraba bó ti dáa tó, ó ní àwọn wàhálà kan tó jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ èèyàn fi máa ṣọ́ra láti ṣe mudaraba. Tí mọ́ di àwọn báńkì gan, Islamic bank gan ìsáábà, Islamic bank ó lè máa bára wọn ṣe, Islamic bank lè máa ṣe pẹ̀lú ẹni tí wọ́n nífàyàbalẹ̀ sí pẹ́lẹ̀ yìí hùn, àwọn nífàyàbalẹ̀ síṣẹ́ rẹ̀. Àmúwé ṣe ẹnìkan wà ló bá ń pẹ́ dápọ̀ ìjọ, àwọn fẹ́ kẹ́ sponsor mi lórí kìí báyìí, bí àjẹ́ mudaraba àyẹ̀mọ́ sáńbẹ̀ wọ́n pé ó léwu, risk lágbára lọ́nà owó pé nínú mudaraba ẹnìkan ìbéèrè pé ìgbọ́dọ̀ dámọ́jẹ̀mọ́ pé ó gbọ́dọ̀ gba capital mi padà o, ìyẹn gbọ́dọ̀ wí bẹ̀rù mudaraba o. Àmẹ́ntọ́ gbowó ó lè sàdé nípa arúgbó ọlọ́run ẹgbà owó yí padà. Àwọn ọ̀gbọ́dọ̀ àwọn mọ́jẹ̀mọ́ pé dandan ọgbọ́dọ̀ dáwó padà, á rí pẹ́lẹ̀ ìgbẹ̀ ọ̀gá wàhálà ni. Ṣé wọ́n pé ọ̀fẹ́ gba owó mínísì báyìí o, dandan ọmọ fi ṣiṣẹ́ kò sì fún ní kájọ máa pín èrè rẹ̀ bá ti ṣe wí. Àmọ́ ọgbọ́dọ̀ dáwó ìpadà fún mi pípé ní àsìkò báyìí. Irú eléyìí ó lòdì sí mọ́jẹ̀mọ́ tí ń bẹ fún mudaraba. Wọ́n sọ wípé wọ́n fẹ́ lọ fi owó ṣiṣẹ́ ni, tí ìbá lọ fi owó ṣiṣẹ́ ó lè rí èrè tó pọ̀, ó lè rí èrè tó kéré, ó sì lè má rí nǹkan kan, ó tún wá lè já sínú tí ó kò bá capital. Tó bá rí pé ní kọ́ máa kó owó wá, á rí pé wọ́n fẹ́ kó ṣe àdéhùn tí ò lágbára rẹ̀, tó jẹ́ pé yóò àkó síbi kọ́ máa dààmú ní Islam fi ṣe gbogbo àwọn ojú ọ̀nà tí ò fa láǹfààní ẹ̀ wípé tó bá bá ẹnìkan ní agreement lórí pé kówó fún kọ́ máa fi ṣiṣẹ́, mọ́dàmọ́jẹ̀mú fún pé ó gbọ́dọ̀ kó gbogbo capital owó tó kó fún gbọ́dọ̀ dá padà fún ní pé ó yẹ sọrú rẹ o. Ó wá fọ́ra tí ẹ̀ ò lè sọ pé ìlú ọlọ́run ní ìdáwó padà fún yín, kọ́ sì máa gbìyànjú láti mọ́jẹ̀ kówó yí ọ̀lọ́ọ̀lẹ̀ tí ẹnu ẹlìjọ́ máa ra yín lórí ẹ̀ pé sí tó wá sọ wọn sí sẹ́kẹ̀jẹ́ máa mẹ́ tọ́fẹ́ fowó ra o, kájọ máa dámà lórí ẹ̀ o, wọ́n jẹ́ pé yóò kọ sínú wàhálà ilé òsì tó burú bẹ̀. Àmọ́ wípé wọ́n gbọ́dọ̀ dáwó padà ní pípé eléyìí kọ̀ lọ nínú ṣẹ̀ríà o, kí ọba dá mọ́jẹ̀mú báwọn. Bákan náà ẹmọ ìyá mi ṣe rí mudaraba inú tó tún fi ní ewu kò ní wípé nígbà tí mo rí pé ìdá ọmọ pín ní ìdá ní àbí ìtọ́wọ́jọ nífẹ̀ẹ́ kò sí pé percentage báyìí wọ́n mọ̀ mú bí wọ́n mú iye báyìí, wọ́n pín sí ìdá mẹ́ta, wọ́n mú ìdá méjì, wọ́n mú ẹyọ kan. Nígbà tí mo borí báwọn á rí pé tí èèyàn bá ní ìmánì àǹfààní ń bẹ fún láti lu jìbìtì. Ní tó bá tà tó jèrè ó lè pé òun ọ̀tà. Ó jẹ́ pé Al-Qur'an ó ti tú àṣírí abala yìí fún wa, ó ti sọ ọ̀rọ̀ yìí fún wa láti bá fi ṣọ́ra pẹ̀lú táàmà bá sí òwò gbogbo pàtàkì jùlọ mudaraba. Lọ́bà sọ wípé wa inna kathiran min al-khulata la yabghi ba'duhum ala ba'd illa alladhina amanu wa 'amilu s-salihati wa qalilun ma hum. Al-Qur'an sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ pẹ́ al-khulata ó ní jamu khalid tí túmọ̀ sí sharik, olùbásí òwò pọ̀. Ẹni tí ìbá ń bá sí òwò pọ̀ tó yẹ pé wọ́n irú ìtànsọ ní ìsìn báyìí mudaraba
tàbí ìjọ ní ìfẹnukò pé máa fowó ṣiṣẹ́ ti ẹ o ẹni tó fowó ṣiṣẹ́ ò ní ṣe iṣẹ́ ẹni ó fowó lẹ̀ owó jókòó létí yóò mọ̀ sinmi yóò mọ̀ létí pé kéré òde àjọpín ẹ̀kọ́ àníyàn sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tẹ́ẹ̀mọ̀ nífẹ̀ẹ́ ìbálẹ̀ sí pé kówó fún wọ́n lọ máa fowó ṣòwò kẹjọ máa pín èrè bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ kù sí ẹ̀kọ́ àti pé lẹ́yìn bọ̀kẹ́ ìbá àwọn ọmọ àlàbà apá kan wọ́n máa ṣe òjòrò ọ̀tọ̀ ní tí wọ́n ta ọ̀tọ̀ ní tí wọ́n pa wọ́n ta wọ́n pa wọ́n ọ̀tá ọjọ́ ta lónìí ó sì ta ó ti jèrè àmọ́ kò lè bàjẹ́ pé profit tó gbà yóò kéré kò ní tọ́pọ̀ níta kankan ọlọ́run pé àyàfẹ́ tí ò lè ṣe léyìí tí ò ní lu jìbìtì tí a bá ṣòwò àwọn ìlànà tó jẹ́ pé páyọ ọlọ́run àti ẹgbẹ́ ọlọ́run gbọ́ tí wọ́n sì jó sẹ́ẹ̀rẹ́ àlùkò ní àwọn tó dá padà pé ọkọ̀ lè lò mọ́ àwọn tá a wí tí wọ́n jẹ́ pé wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n jó sẹ́ẹ̀rẹ́ tó jẹ́ pé bá ṣe òwò tí ó sì máa sòótọ́ fún yín tó bá jẹ́ àsìkò èrè yóò pé àjèrè láì nílùú jìbìtì tó bá jẹ́ pé ó já sínú pé àkíní yìí o àgbàtílẹ̀ òpé òrìkórì bẹ́ẹ̀ o tí ò nílùú jìbìtì agbára pé wọ́n kéré ọkọ̀lí ìlú márùn wọ́n kéré ilé ní àṣírí tí àlùkò tún fa wọ́n tó fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀wọ́ tó kọ̀wọ́ fún lọ́nà tí mùdọ́rábà ti ìtọ́bófin mú ti mẹ́ntọ́ fẹ́ bá ṣe tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ bá sọ̀wọ́ orú ẹ̀ ó jìbìtì ni wọn ẹlòmíì lè gbé aṣọ tó dáa bójú ká kíní kan ní ó tó kódà wọ́n fẹ́ rò pé wàá rẹ̀ bí ìwà mọ̀lẹ́ká bí ìwà kíní kan ibi tó mọ́dé àmọ́ tó bá dọ̀rọ̀ owó Ọlọ́run musta'an yóò yìí sí nǹkan mi ó jẹ́ wípé mọ́kòó fẹ́ nìkan láì jẹ́pọ̀ ọmọ tó fẹ́ kówó fún láì jẹ́pọ̀ ọmọ dáadáa kọ́ mẹ́ntọ́ bá ṣe kọ́ dàmú lórí àti mẹ́ntọ́ bá ṣe òwò ọ pàtàkì pọ̀ jùkọ́ ọ̀kà kòwó lẹ̀ lásán pé alámọ́ríkà náà ṣe rú ẹ̀ ọdá àkókò fún lọ́wọ́ yóò sànú wa lọ́wọ́ jẹ́ ká máa ṣe òwò tí a máa jèrè ń bẹ̀ kò ní jẹ́ kí ẹ̀bùn tó kálukú ń ṣe kò ní jẹ́ kó dojúrú yóò à jẹ́ kí ti àlìkìyámà yóò jẹ́ kí á jèrè rẹ̀ ẹmọ ìyá mi ẹ̀dẹ́kájọ máa ṣe àánú o gbogbo òtá à ń sọ ìpátá ayé lásán ni o àlìkìyámà èdè bá fi ń ṣàánú ń bẹ̀ ni o kọ́ ṣàánú wa o. Assalamu alaikum.